شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا اتقوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا لا خوف يعترينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا فإن تمسكنا به هدينا. ó wà nù tàríkh wípé àwọn kan ní anabuwa Muhammad anamifẹ́ ìyá ńlá wa Aisha ní ọdún mẹ́fà ó sì wọlé tọ̀ ní ọdún mẹ́sàn-án kíní ìwà ń bẹ nínú ní táwọn ń lò against ẹ anabi wọ́n fi ń pe anabi lọ́sì náà inú eléyìí ní sí inú common law tá à ń lò Nàìjíríà child abuse lápè child abuse ní ó ní iye ẹ̀wọ̀n rẹ̀ wọ́n fi ń ṣàfihàn sọ́dọ̀ anabi ipá anabi fi Aisha ní ọmọ ọdún mẹ́fà ó sì wọlé tọ̀ ní ọdún mẹ́sàn-án yàrá yìí rí bẹ́ẹ̀. naam ọlọ́run kó ṣamọ̀nà wa Allahumma àmín ọlọ́run kó fi wá mọ̀nà Allahumma àmín ọlọ́run kó fi wá mọ̀nà Allahumma àmín. àwọn èèyàn ti hun ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi ba anabi ló kọjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lẹ́yìn máa bá nínú àwọn Sahih Bukhari wọ́n ti dìfẹ́ màá nábì lọ. nínú àwọn kutubu sihah táǹpé náà lálàáfíà ọ̀rọ̀ ní Sahih Bukhari lálàáfíà lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ tí wọ́n bá lè yàn lálàáfíà kò sí eré ọ̀wọ́n náà wọ́n fẹ́ lómi. bẹ́ẹ̀ni yóò ní malaria ẹlòmíì lè ní ọ̀fìnkì ó ti yẹ wọn jàdíjàdí lè mẹ́lò àmẹ́ ẹni mà aláfíà náà lẹ́ẹ̀ma wò torí yọ máa rún ṣe kébékébé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sahih Bukhari àti Sahih Mùsùlùmí rí àwọn nǹkan mi ń bẹ tí ò lálàáfíà àwọn àsáwọ̀ ti wọ̀ àwọn àsáwọ̀ ń bẹ tí ò lálàáfíà àmọ́ èyí tó bá lálàáfíà ń bẹ á máa lò ó omi náà tí ò bá lálàáfíà tá a bá rí wípé a lè bá a lọ tásìtà wílù ẹ̀ tá a bá lọ ń bẹ́rẹ́ tá a rí gbígbé sí. bá a tó stéètì ọrùn rẹ̀ tí ó fi lálàáfíà kàṣe bẹ́ẹ̀ èyí tá a bá ti rí ìkájú nù inú èyí tá a lè rí lọ inú ẹni tí ya ńlá wa Aisha yìí Allahu ta'ala anha. torí wọn fẹ́ lọ wípé Aisha tètè wú wípé àwọn alárúbáwá wọn tètè máa wú dáadáa kò sí bí ọmọ sì lè wò ó wú tó báyẹn pé ọdún mẹ́sàn-án age láwa ní ó ń sí Ọlọ́run bá nábì ti tóni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam wà lè fẹ́ ọmọ. àkọ́fẹ́yàwó ànábì tó fẹ́ ojú ànábì lọ. bẹ́ẹ̀ ni bàbá yálà wa Khadija. yálà wa Khadija gba ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ ànábì Muhammad. Allahu ta'ala anha. ó ti bá wọn kọ́ wá jẹ́ pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì tí ó wà pé àyàbẹ̀lẹ̀ kẹta tí ó fẹ́ torí ńgbà tá ànábì fẹ́ Khadija tán tádìjà kú tán ànábì tó fẹ́ Sauda. kótó ka Aisha. káwá pé ìyá ńlá wa Aisha yìí ni ànábì ó tún wá ní ọdún mẹ́sàn-án lókùn tó òun jábàlẹ̀ ẹ̀ kìíní yẹn ìbanilórúkọ jẹ́ ní fún sí ọlọ́run. ó jẹ́ fún ànábì. ọ̀dà bẹ́yàn bá tó ń kà téèyàn bá tó ń sọ yóò tó máa pààyàn lẹ́kùn wípé wọ́n kọ ilé yìí kalẹ̀. àwọn tí ń bá ṣe ń katira ó tó máa wá kà. ẹni bá wá katira tí ọba wa lọ jìndó kọ́ lọ wá nǹkan míì wípé ǹjẹ́ àtúrì nǹkan míì tí wọ́n kọ láti máa pélé yìí bàbá wa mi lọ tá a bá rí míì rárá láìsí àwọn ìpè á ìjó òtọ́ ni àbírọ́ ni àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wá míì ẹyọ kan tán mú lọ́wọ́ òun náà ni wọ́n ń lò ni wọ́n ń tẹ̀lé ẹni ọba yìí ti ṣerú nǹkan báwọn child abuse ni wọ́n pè wọ́n wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni humanizer ó ti yé humanizer ò sínú tí Ọlọ́run fi ròyìn àwọn ànábì rẹ̀ àwọn ànábì Ọlọ́run pé màsùmùn ni wọ́n ṣètánì ò ní lò wọ́n dépò tí wọ́n ṣe nǹkan míì táyọ̀ máa fi bu wọn lẹ́yìn rẹ̀ ànábì ò ní nǹkan kan tá a lè fi bu nínú gbogbo nǹkan yẹn. sallallahu alaihi wasallam. láti gbà tá a ti bí títí tó fi kú ò ní nǹkan kan tí ẹnìkan lè rí sọ́sí la wípé mistake rẹ̀ rí àbí nǹkan tó ṣe tí ọ̀dà rè. kò sí. òun lọ́pàá tó yẹ kí wọ́n bá ṣe kinní kan ayé àsáde máa ń sọ kalẹ̀ pé má ṣe báyìí àgbẹ̀ lima asintalahu afallahu anka lima asintalahu èyí tó yọ̀ǹda fún wa tó jẹ́ wọ́n tẹ̀lé ọlọ́gun wọn lọrẹ àwọn náà oníkọ́ máa sinmi èsì tó ṣe bẹ́ẹ̀ abasa wa tawalla an ja'ahu al-a'ma o ti àtàwọn nǹkan mi lima tuharrim ma ahallallahu laka tabtaghi mardata azwajika tó gbogbo àwọn nǹkan báwọn Ọlọ́run tètè ma Ọlọ́run tí máa wá ń gáìdì ẹ̀ tí ó sáré máa sọ pé eléyìí tó ṣe yìí èyí tó ṣe bẹ́ẹ̀ kì í sàwọn nǹkan tó burú o bẹ́ẹ̀ ni àmọ́ wọn ti fẹ́ kó tiẹ̀ jẹ́ kí mi ṣe kìkì níkà wá asáré correct yẹn ni ó ti yé báwọn bírú rẹ̀ bá wá lọ́rọ̀ Àìṣà àti gbọnú àyàtọ̀ lọ́wọ́ correct rẹ̀ wípé eléyìí ọ̀kọ̀ọ̀kọ̀dá kò sí wáyé kan tó sọ fún wa abal Quran tó sọ fún wa yìí pé àwọn aládé kọ́ fi Àìṣà lọ́dún báyìí. lọ́dún mẹ́fà. gbàtà wa wá díẹ̀ kọ́sìm. naam. mo apàdà wa kàn án
èyí tó dáa jù yín wọn lọ. èyí tó dáa jù yín wọn lọ láti máa yí pé nǹkan kí nǹkan ni wọ́n gbé lóṣù ọlọ́run lọ́wọ́. tó fi ti ànábì. tó fi ti oṣù ọlọ́run. sallallahu alaihi wasallam. ó ti yé báwọn. ó sì bá òfin làákàyè ọba làákàyè lọ. ó sì bá àwọn al-qanun al-wad'i. ẹ sọ bẹ́ẹ̀. ọba lọ. al-aqlu wa naqilu. al-aqlu wa naqilu. ọba méjì lọ. ó ti yé. òun ni wípé ìyá ńlá wa Aisha. radiyallahu ta'ala anha. ìgbà tí ẹ máa wo omi tó ti mọ èjì tí ànábì fẹ́ Aisha rè. Asma'u bintu Abi Bakr. ó ti yé. tó jẹ́ ìyàwó Zubair bunu Awam. ìyàwó ẹ̀ òun ni Asma'u bintu Abi Bakr. òun ló bí Abdullahi ibn Zubair. ó ti yé. Asma'u yẹn ọdọ́ta nabi ń kó Maka tí ń ṣe ìyá lọ Madina. Asma'u ń bẹ ní age of 27 years níjọ́ náà. lọ́dún náà. ibi tẹ́tì mánu. ipe ọ̀rọ̀ ipa nabi visa lọ ọdún mẹ́sàn-án ọdún mẹ́fà wọ́n fà wá wọlé tó lọ́dún mẹ́sàn-án ká yọ kó nínú ọ̀rọ̀ tá a máa sọ. kódà bí yẹn bá ń sọrú rẹ̀ àbá ó súnmọ́ kí Ọlọ́run ọmọ gba irun àtàwé rẹ̀. ń wá bínú Ọlọ́run. torí ń parọ́ mú sí Ọlọ́run. ومن يشكك الرسول من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوله من تولى جهنم وساءت مصيرا. gbogbo ntọ́ bá wò lè ṣe ń ṣe tó o bá ń sọ pé ànábì fẹ́ àyíṣà ọjà balẹ̀ àyíṣà lọ́dún mẹ́sàn-án ó lè pàdé àánú ọ̀dọ̀ Ọlọ́run. ó ti yé èyí tó jẹ́ òtítọ́ òun rèé èyí ń irọ́ nìyí èyí tó wájú òtítọ́ rèé. Asma'u ń bẹ ní 27 years lọ́dún tá ànábì fẹ́ jáde kúrò ní Maka lọ sí Madina. 27 years lọ́wọ́ ẹ mú lọ́wọ́ báwọn. ọwọ́ àgbà ọdún mẹ́wàá lọ́wọ́ yẹn ńlá wa Aisha. Allahu ta'ala anha. ẹ̀yọ́ ọdún mẹ́wàá kúrò ní 27 years. ó kù 19. 19 bó. 27. tẹ̀lé mi mọ́ ni. 20 káyọ̀ mẹ́wàá kúrò ní 27. ó kù 17. ó kù 17. 17 mẹ́tàdínlógún. Ànábì wa dé Madina ọdún kejì ọdún kan pé ń pọ́dún kan tó dé Madina tí ń jọ́dún kejì rẹ̀ lọ́yẹ̀sẹ̀ fẹ́ Aisha ẹ fi ọdún kan kún 17. ó jẹ́ 18 years la Ànábì fẹ́ Aisha. sallallahu alayhi wa sallam. Ànábì fẹ́ yàn la wa Aisha ní 18 years. ó fẹ́ Aisha ní 18 years. ọmọ ọdún méjìlélógún. ìgbà wọn láyẹ̀sẹ̀ wa sọ pé àwọn alárúbá máa wú ọmọ 18 years nígbà wọn yóò tó wá tó máa 30 years. yóò ti ṣe dáadáa. yóò ti ṣe dáadáa. kọ́dà 18 years ti wá ń yà yín náà. ó ti. ó ti lọ. torí òfin Nàìjíríà gbọ́dọ̀ lé ọmọ 18 years kó wá níbo ló ti gbóyún wá. kò sí. wọ́n sì lọ lé ọkọ kẹ́ adẹ́kọ̀ọ́lọ́kọ̀ fún bàbá rẹ̀. gbogbo nǹkan tó wà lábẹ́ òfin Nàìjíríà tó bá ti kọjá 18 you can do and undo. o free. so ti get báyìí. Asma'u bintu Abubakri. ó ju ìyálàwà Aisha lọ́dún mẹ́wàá. ó sì jẹ́ 27 years. Ànábì kúrò ní Madina lọ Amaka lọ sí Madina. ó wá pọ́dún gàngẹ́dẹ́gẹ́. Ànábì fi Aisha. ń jẹ́ pé Aisha ọmọ jẹ́ 18 years. Asma'u ọmọ jẹ́ 28 years. ẹ̀rí rèé wípé ìyálàwà Aisha anabuwa Muhammad dàánù ọ̀pá anabi ìfẹ́ Aisha lọ́mọdún mẹ́fà. wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án dàánù. anabuwa Muhammad fẹ́ ìyálàwà Aisha ní ọmọ ọdún méjìdínlógún. ìtọ́lọ́nu. èyí wọn ni gbogbo ṣe ń jẹ́ mùsùlùmí ayé lẹ́ẹ̀ma múláwọ́ lẹ́ẹ̀ma fi fún wa. àwọn tí ń bá ń bí wípé èyí ṣe tá anabi yìí fẹ́ Aisha ní ọdún mẹ́sàn-án ẹ wá sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ ẹ fún wọn lẹ́rìí eléyìí tí mo fún yìí. Mashallah. wọn náà bá sì gbìyànjú wọ́n tọ́jà àfa ni wọn náà. wọn náà ọ̀n sọ pé ọ̀nì jìnnà. wọn náà wá tíra. ọlọ́lẹ̀ kan eléyìí tí. àwí. ọlọ́lẹ̀ kan eléyìí tí àwí. àfa tí ó bá tiẹ̀ yóò bá takò wá. sóun náà lè fọmọ rẹ̀ obìnrin ọdún mẹ́fà. wọ́n fi lọ́kọ. torí ó tún lè dìjà báwọn ní sè pé o ti lónú kẹsàn ọdún mẹ́sàn-án lọ́fẹ̀ẹ́ o ti lọ nífẹ̀ẹ́ ànábì Muhammad. definitely o nífẹ̀ẹ́ ànábì. torí ní tí ọmọ bú ànábì lọ ń sọ jáde lẹ́nu. tó ìjẹ́ pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni. bó la ṣe hun ìhun kún un lérí ohun sí Ọlọ́run. dànù látòní. dànù. bá nàbí ìfẹ́ lọ́dún mẹ́fà. wàá mú tuntun ilé yìí ní. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.